Abiru kí leleyìí àwọn agbébọn pa olùdásílẹ̀ ṣọ́ọ̀ṣì yìí àti pásítọ̀ kan. Lópin ọ̀sẹ̀ tó kọjá yìí làwọn agbébọn kan ya wọnú ọgbà ṣọ́ọ̀ṣì kan tí wọ́n ń pè ní Mount of Solution Redeemed Church MSRC tó wà nílùú Ikotekang níjọba ìbílẹ̀ Abak ìpínlẹ̀ Akwa Ibom. Wọ́n pa olùdásílẹ̀ ṣọ́ọ̀ṣì ọ̀hún olóògbé Elisha Asuko àti pásítọ̀ kan tó jẹ́ alákòóso ṣọ́ọ̀ṣì náà olóògbé Ẹniẹ̀kan Mbang dànù. Aláròyé gbọ́ pé ní nǹkan bíi aago 7:30 àṣálẹ́ ọjọ́ náà ni àwọn oníṣẹ́ ibi ọ̀hún dé sínú ìpàdé pàtàkì kan táwọn ọmọ ìjọ ọ̀hún ṣe lọ́wọ́. Ọ̀kadà ni wọ́n gùn wá síbẹ̀. Bí wọ́n ṣe dé ni wọ́n ti bẹ̀rẹ̀ sí yìnbọn sókè gbàùgbàù láti fi dá ìpayà sọ́kàn àwọn ọmọ ìjọ tí wọ́n wà níbi ìpàdé ọ̀hún. Lásìkò náà ni wọ́n yìnbọn pa pásítọ̀ yìí àti ọ̀kan nínú àwọn abẹ́ṣekáwọ́ olùdásílẹ̀ ọ̀hún tóun pẹ̀lú jẹ́ pásítọ̀. Ọ̀kan lára àwọn aráàlú tíṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú rẹ̀ bá àwọn oníròyìn sọ̀rọ̀ pé olùdásílẹ̀ ṣọ́ọ̀ṣì náà olóògbé Asuko tí wọ́n pa dànù jẹ́ ọmọ agbègbè Adiazin níjọba ìbílẹ̀ Ẹ̀sìn Udim nígbà tí pásítọ̀ tí wọ́n pa olóògbé Ẹniẹ̀kan Mbang jẹ́ ọmọ agbègbè Ikot Obiopa níjọba ìbílẹ̀ Abak. Ó ní kẹ́ẹ̀sì máa wò ó, ìjà ńlá kan tó wáyé láàrin àwọn tọkọtaya méjì kan tí wọ́n jẹ́ ọmọ ìjọ ọ̀hún ni wọ́n ń parí lọ́wọ́ kó tó di pé àwọn oníṣẹ́ ibi ọ̀hún dé sínú ìpàdé ọ̀hún. Lójú ẹsẹ̀ tí wọ́n fojú kan olùdásílẹ̀ ṣọ́ọ̀ṣì náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí yìnbọn fún un. Lára ọta ìbọn tí wọ́n yìn fún ló ṣèṣì bá pásítọ̀ kan tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lójú ẹsẹ̀ lòun náà sì kú. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ìgbà àkọ́kọ́ rèé táwọn agbébọn náà máa wá ṣọṣẹ́ nílùú àwọn. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Akwa Ibom CSP Waheed Ayilara tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ Ìṣẹ́gun Túsídẹ̀ẹ́ ọjọ́ 19 oṣù kẹta ọdún yìí sọ pé àwọn ti bẹ̀rẹ̀ sí ṣèwádìí nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún àti pé àwọn máa tó fọwọ́ òfin mú àwọn afurasí ọ̀daràn náà pátá. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.